gómìnà Ṣèyí Mákindé kéde Olúbàdàn bíi alága lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Aláàfin fọnmú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti kéde Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Ládọjà gẹ́gẹ́ bí alága àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ayẹyẹ kékeré kan tó wáyé ní ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní Agodi ìlú Ìbàdàn ní ìkéde náà ti wáyé. Gómìnà Mákindé ní ipò alága náà yóò máa jẹ́ ohun tí wọ́n tò láàrin Olúbàdàn, Aláàfin àti Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ láti àsìkò yìí lọ, àmọ́ Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Ọ̀wádé kò bá wọn kópa níbi ayẹyẹ tí ààfin sì ti fi kéde síta pé àwọn kò faramọ́ ìgbésẹ̀ gómìnà náà. Àtẹ̀jáde kan tí agbẹnusọ ààfin ìlú Ọ̀yọ́ Bọ̀dé Dúrójayé fi síta lọ́jọ́bọ̀ ọjọ́ 15 oṣù kínní ọdún 2026 sọ pé gómìnà Ṣèyí Mákindé kò bá Aláàfin ṣèpàdé ṣáájú kíkéde Olúbàdàn gẹ́gẹ́ bí alága àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ náà. Dúrójayé nínú àtẹ̀jáde náà ní ṣáájú ni àwọn rí àtẹ̀jáde kan pé gómìnà bá Aláàfin Ṣọ̀ún àti Olúbàdàn ṣèpàdé, ṣùgbọ́n tí ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ nítorí gómìnà kò bá òun sọ̀rọ̀ ohun tó jọ bẹ́ẹ̀. Kò sí ìgbà kankan tí Aláàfin bá gómìnà Mákindé tàbí àwọn ọba méjèèjì tí wọ́n dárúkọ ṣe ìpàdé lórí pínpín alága àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ láàrin àwọn ọba náà. Àtẹ̀jáde náà tẹnpẹlẹ mọ́ pé Aláàfin àti gbogbo ìlú Ọ̀yọ́ kò fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ lórí ipò wọn lórí ọ̀rọ̀ ọba àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ṣáájú sọwọ́ sí gómìnà Mákindé, ó ní àwọn kò faramọ́ pínpín alága náà jẹ nítorí Aláàfin ni olórí àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olóyè tó ga jùlọ nílẹ̀ Yorùbá. Àtẹ̀jáde náà ni ó yẹ kí gómìnà Mákindé ti kàn sí Aláàfin ní òun nìkan ṣáájú ìkéde náà. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.